ọmọ láti kọ̀kọ̀ bí àró. Ìjẹ̀bú Ìlọtí là wá lọ. ọmọ láti kọ̀kọ̀ bí àró. Ìjẹ̀bú Ìlọtí là wá lọ. ẹ̀wọ̀n so ọmọ Alárẹ̀. ẹ̀wọ̀n so ọmọ Alárẹ̀. Nílé lóko lókè òkun adára rẹ̀ ni o. lékelèké gbàràdá o ọwọ́ ẹ̀fún ló ti wá. lékelèké gbàràdá o ọwọ́ ẹ̀fún ló ti wá. ọkọ mi ṣọjọ́ ìbí o, aya mi ṣọjọ́ ìbí rẹ̀ lọ́jọ́ kan rẹ̀ o. ayọ̀ o ayọ̀ o ayọ̀ o. ẹ̀wọ̀n mà ní kúdí ìwé o ẹ máa wẹ̀ ẹ máa létí pé. ẹ̀wọ̀n mà ní kúdí ìwé o ẹ máa wẹ̀ ẹ máa létí pé. Albert mà ní kúdí ìwé o ẹ máa wẹ̀ ẹ máa létí pé. Eunice mà ní kúdí ìwé o ẹ máa wẹ̀ ẹ máa létí pé. Sherifatu mà ní kúdí ìwé o. ẹ máa wẹ̀ ẹ máa létí pé. ọpẹ́ ọlọ́run ọba àdáàdá tán o ọpẹ́ olóore àdárere ọlọ́run ọba lolóore àwa gbogbo ẹbí Ọ̀ṣìnnáyà wọ́n dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá wọn sáyé àìníkú tó finú ọ̀run ṣe gbélé o ọba tí gémi ní pátápátá parí ọlá ìpín lápèkú ọ̀rọ̀ Olódùmarè ọba dání ọba mọ́ni ọba gẹni ọba kẹ́ni olùdáni sí tó jẹ́ kí bàbá wa Albert Ọ̀ṣìnnáyà kí wọ́n pé 70 years nílé ayé tí wọ́n ṣọjọ́ bí lónìí tíyàwó wọn Mrs Eunice Modúpẹ́ Ọ̀ṣìnnáyà táwọn náà ṣọjọ́ bí wọn nílé ayé níbo níṣẹ̀lẹ̀ bàbá mi Albert Ọ̀ṣìnnáyà Ìjẹ̀bú Ìlọtí ni Ìjẹ̀bú ni wọ́n o ọmọ Alárẹ̀ ọmọ Àwùjalẹ̀ ọmọ Arójòjòyè ọmọ Alágẹmọ ògún wọ́ọ́yọ́wọ́yọ́ àwọn ọlọ́mọ aládìyẹ ògògò màgà tí ń yé bí àwo kẹgbẹ́ tí mo bá wá kí wọ́n níjẹ̀bú ẹgẹ́ ń dé lọ́tí nílé bàbá tó bí wọn lọ́mọ ọmọ láti kankan bí àró tó jíire o ọmọ bàbá Ẹlẹ́gùúsí ọmọ akọ́bí bọ̀sẹ̀ tó jíire Albert ọmọ akórógbó bọ̀rí o ọmọ òwe malẹ̀kùn Albert bàbá táyé lolú o bàbá mákàndé ọmọ àsùnwọ̀n mọ́dìrún bàbá jùmọ̀kẹ́ ọmọ agbọ́ kíkẹ́ òrò mọ́sá bàbá ọmọlára ọmọ aṣàwó bí ẹni ṣẹ̀yìn ọmọ àgbọn òfurú o ọmọ kan bí tí làṣà ó jagunjagun bí ẹrú ọmọ ìyá aládùúrà ọmọ ìyá àjọ CAC ọlọ́run ayọ̀ babalọ́lá ò ní filé ayé yín sílẹ̀ Ìjẹ̀bú Ìlọtí níṣẹ́lẹ̀ bàbá rẹ̀ olówó orí ọkọ Eunice Modúpẹ́ aya Ọ̀ṣìnnáyà ẹ̀gbámọ̀lì ṣàbí níṣẹ́lẹ̀ bàbá Modúpẹ́ aya Ọ̀ṣìnnáyà Modúpẹ́ o ẹ̀gbámọ̀lì ṣàbí níṣẹ́lẹ̀ ìyá mi Modúpẹ́ aya Ọ̀ṣìnnáyà àwọn ọmọ òṣìlẹ̀kùn pálẹ̀kùdé ẹ̀gbámọ̀lì ṣàbí agbóhùngbò àkàlà olùpẹ̀jọ bí ọmọ sẹ́rẹ̀ yìí mú mi kíkan ìjẹ́jà rẹ̀ lè yá mi o ìjẹ́jà ọmọ rẹ̀ o àyíwẹ̀ ọ̀rẹ́ ọmọ sí méjì ìjẹ́jà ọmọ ọlọ́rẹ́ méjì o ọmọ gé owó so ọmọ káfọ̀ rẹwẹ̀ káfọ̀ ṣe gbé sanra ìjẹ́jà rẹ̀ yá mi o Modúpẹ́ ọmọ ọlọ́rẹ́ méjì o ọ̀rẹ́ owó àṣelà ọmọ ẹ̀yin lọ́mọ amújẹmúrà ọmọ amújàrá ro pọ̀ lẹ́wọ̀ ká ẹ bá bọ́lọ́kọ ká ẹ dìwálé ká ẹ kò bá bọ́lọ́kọ ká ẹ fìjàrá rẹ̀ di ṣubọ́kọ ẹ̀gbáre ẹ̀ mọ́ níṣàbí agbóògbò àkàlà ẹ̀gbáre yá àwàràwá ríra wa àwàràwá ríra wa ọmọ tó dẹ́kẹ́ ò wá ríra wa o àwàràwá ríra wa. ọmọ ìjẹ̀jà ríra wa o àwàràwá ríra wa. ọmọ lára méjì ò wá ríra wa àwàràwá ríra wa. ẹni rán ni níṣẹ́ ńlá ké sí o ẹni fẹ́nifẹ́re la máa pè Alájà Sherifat Adénúgà
ọmọ òde ní kéré Ajagbalúra ó ní pé kí n bá wí fún tọkọ-tìyàwó ẹ ṣọdún ọdún èyí ẹ ṣe tẹ̀mí ìtòwó tọmọ àkànnàmọ̀gbé pọ́dúnjà ìmọ̀wù ó ní kí n sọ fún yín pé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run ọjọ́ dé ọjọ́ ń fọhùn ayé yóò mọ̀ sọ̀rọ̀ ògo Ọlọ́run àwọn ọmọ yóò mọ̀ sọ̀rọ̀ ògo Ọlọ́run aya yóò sọ̀rọ̀ ògo Ọlọ́run ó ní ìyókù gbogbo ìgbà ọdún tẹ́ ó lò láyé nínú àlàáfíà owó àti ọrọ̀ ni wọ́n wá sọ wípé mami Eunice wọ́n níyàwó dáadáa ni wọ́n níyàwó rere ní Ìjẹ̀jà ọmọ ọlọ́rẹ́ méjì ta ló rán mi níṣẹ́ o ọmọ ẹ̀gbọ́n ìyá aládùúrà ni Ṣẹ̀rífátù aya Adénúgà òde ní kéré Ajagbalúra ọmọ àjànà o ọmọ Olúgbẹ̀dù ọmọ ọkàn bìtì lásán òṣọmọ jagunjagun bí ẹrú ọmọ máre ọmọ olówó ta ọmọ adúródọ́ba lóhùn ọmọ òkáṣọ lẹ̀kẹ́rù ó bọ́ lọ́ṣẹ̀ ẹ ṣe o ọmọbìnrin dúdú ọmọ bẹ̀ẹ́sẹ̀ pupa tó mọ bẹ̀ẹ́sẹ̀ yẹn ò sílé ọmọ òkáṣọ lẹ̀kẹ́rù bọ́ lọ́ṣẹ̀ Ìjẹ̀bú Òde ni wọ́n ẹ̀yin ọlọ́jọ́ ìbí òní irú èyí yà mí lẹ́nu tọkọtaya tí ń ṣọjọ́ ìbí ẹ ó jọ pẹ́ fúnra yín títí lórí ogbó ẹ ó dàgbà síwájú sí ẹ ó dògbó ẹ ó jẹun àwọn ọmọ yín ò ní sọnù mọ́ yín lọ́wọ́ ọmọ yín ò ní kú ẹ ní lójú ẹkún ẹ ní lẹ́rẹ̀kẹ́ òṣè èmi Ayọ̀ Bánkálẹ̀ Ewébì yìí mo bá bàbá mi á bá ti ṣe 70 n ó bá yín ṣe 100 máàmi Eunice ńkọ́ n ó bá yín ṣe 100 lágbára Elédùmarè ọba pẹ́pẹ́ lówú ṣe lárọ̀ o.